Hallelujah. Good evening, everyone. Àgbàlagbà tó bá dìgbò lẹ́gùn aṣọ rẹ̀ á yá. Èmi ó máa yọ̀ nínú Olúwa. Ẹ káalẹ́ màmí. How are you, ma? Olúwa ṣeun ó fèrè síṣẹ́ mi. Ọba tó ń ṣoore fẹ́ni. Hallelujah. Ẹ máa bọ ọ̀rọ̀ Benji la tó fẹ́ sọ lálẹ́ yìí of greater àbí kí ló ti ń pè Great Oshoffa Parish, Chicago. Olúwa ṣeun màmí, God bless you, ma. Kí n gbórúkọ ẹ̀ síbẹ̀ yẹn jàre. Àwọn èèyàn gidi la fẹ́ bá sọ̀rọ̀. Chicago. Ẹ̀yin t'Oshoffa Parish, ẹ máa bọ̀ o. Ọ̀rọ̀ yín la tún gbédé lálẹ́ yìí o. Hallelujah, hallelujah, hallelujah. Mo kí gbogbo wa pé a káàbọ̀ sórí ètò. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ máa wọlé bọ̀, ẹ máa wọlé bọ̀. When justice speaks, radarada keeps quiet. When justice speaks, radarada, shut the fuck up. Sorry for using the F word. But Sherry àwọn ọmọ Oshoffa yìí. We must stop them. They must be stopped. Nílé lóko lẹ́yìn odi. Celestial Church belongs to us all. Àwọn kan ò lè wá sọ di private company bàbá wọn. Tó máa rip èèyàn off. Tógun ta fọṣẹ́ kò lè wọlé. Àwọn kan ò lè máa fi àfọ̀ṣẹ
ẹ̀yin tí Oshoffa parish ní Chicago ẹ máa wọlé bọ̀. The nonsense going on in Celestial Church of Christ must be stopped. Celestial Church belongs to all of us. And Papa Ode sọ pé it's a family company. Papa ò sọ bẹ́ẹ̀. Wọ́n sọ pé private company ni. Tí àwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́ àwọn olè alápá máa ṣiṣẹ́. Tó máa fẹ́ máa rip níbi tí wọ́n sóòsì. Kò lè work. Kò lè ṣe kí ni? Kò lè work. Kò possible, it's impossible. Àwọn alápá máa ṣiṣẹ́ olè ọ̀lẹ àtọ̀lé kan wọn ò lè kóra wọn jọ wọ́n rò pé bóyá àwọn lè fi oògùn àwọn lè máa fi gàlàlà èèyàn àwọn lè máa fi oògùn kọ́ máa fi ṣe kí ni kọ́ máa fi da ọpọlọ àwọn kan rú. It's impossible. As long as Jehovah Almighty liveth, a máa jọ fọjọ́ yóò ó máa mọ́ ní. Ó máa mọ́ tó jẹ́ pé okay, ẹ jẹ́ ká gbàdúrà. Ọpẹ́ ni fún Bàbá, ọpẹ́ ni fún Ọmọ, ọpẹ́ ni fún Ẹ̀mí Mímọ́, èmi àyìn Jésù. Olúwa mọ́pẹ́ wá o, Jehovah Jésù Kristi Michael mímọ́. Ọpẹ́ yín àti ògo fún orúkọ yín, fún oore ọ̀fẹ́, fún ààbò, fún ìṣẹ́gun. Gbogbo tó lù mẹ́ṣẹ̀ lọ́rọ̀ lérò níṣe ẹ dáríjì. Ẹ̀ṣẹ̀ bàbá ẹ̀ṣẹ̀ kọ̀kọ̀ ẹ dáríjì. Gbogbo àwọn arógo síwájú ológo tó wà nínú ìjọ Celestial mímọ́, pàápàá jùlọ àwọn tí wọ́n ń pera wọn ní ọmọ papa tó ń pera wọn lọ́mọ Oshoffa. Gbogbo ogun wọn tí wọ́n ń sàlé gbogbo ọmọ ìjọ lórí láti sọ wọ́n di dọ̀dọ̀yọ̀. Olúwa gbàgbára lọ́wọ́ wọn o. Mo wá sí iwájú rẹ bàbá mi àti Ọlọ́run mi láti orí mi títí dé ìkànnà ẹsẹ̀ mi, yà mí sí mímọ́. Dìmí lámùrè kò ṣeé tú. Gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́wọ́ burúkú, ogun ọ̀run ò bá ń yà wọ́n lárọ, bá ń dìgbòlù wọn, bá ń kọlù wọn, àṣẹ ọ̀run gùn kò yí padà. Jésù Kristi Olúwa àti Olùgbàlà, àmín 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 lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Hallelujah, hallelujah, hallelujah. Mo kí gbogbo wa wípé àkàlẹ́ ẹ káàbọ̀ sórí ètò talẹ́ yìí. Great Oshoffa Parish là ń lọ. Mo tún ti dé pẹ̀lú torchlight mi. Mo tún ti dé pẹ̀lú torchlight mi tá fẹ́ máa lọ fi wo gbogbo rándanràndan tí àwọn ọmọ Oshoffa tí wọ́n ń ṣe. Àbúrò mi Ọlátọ́ṣọ́ Matthew, mo kí ẹ o. Wọ́n ní ìrònú ọ̀nà sórí àgbà ẹ̀kodò. Sórí ọmọ tí ẹ̀ ń wá owó tẹ́ fẹ́ lọ fi ṣe operation fún yẹn, mi ò tí ì gbọ́ kankan nípa ẹ o. Ọmọ yẹn ò gbọ́dọ̀ kú o. Kò ṣá gbọ́dọ̀ kú. Ọmọ yẹn kò gbọ́dọ̀ kú. Ẹ gbọ́dọ̀ gbọ́ announcement ẹ̀ pé ó kú. Ó bá gbọ́ announcement ẹ̀ pé ó kú. Mi go sọpá sí rẹ̀ sí ẹ. Mi go sọpá sí rẹ̀ sí ẹ. Àgbọ́n kankan nípa ọmọ yẹn sì gbogbo ẹ ti die down. Good news náà ní káyà gbọ́. Nǹkan tí mo fẹ́ náà nìyẹn. Nǹkan tí mo fẹ́ gangan nìyẹn. Torí pé ìròyìn ayọ̀ la gbọ́dọ̀ máa gbọ́ lẹ́kùlé olódodo. Hallelujah. 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 The tallest man. My media man Gbórí wọlé o. Hallelujah o. Good evening everyone. I'm your host, Oluwatoyin Obatula Darlington, aka Olomo Plenty, Lady Evangelist Without Frontier. Today is 10th of December 2024.
And the time here is kílẹ̀ agbówí ládùúgbò mi ń bí 21:25 hours 9:25 CET. God bless me, God bless you, God bless every one of us. Gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ láti bẹ̀rẹ̀, Papa ò sọ fún wa pé ìjọ Celestial yìí wípé àwọn ọmọ wọn náà máa jogún ẹ̀, tí wọ́n gbọ́dọ̀ máa pín láàrin ara wọn ni. Oníkọ́dù gbọ́dọ̀ máa lọ mú parish bàbàbàbà, wọ́n dẹ̀ gbọ́dọ̀ máa lọ fi àwọn tó jẹ́ ti wọn síbẹ̀ kí wọ́n bá lè máa rí owó jí. Gẹ́gẹ́ bí mo yẹ sọ, Ọlátọ́ṣọ́ Matthew, ó tí rí rònú o. Yeah, mo dé sí yín lọ́rùn ni. Ó tí rí rònú. Tí rònú bá dé gan fúnra rẹ̀ ló máa mọ̀, ló máa pariwo fúnra àwọn èèyàn pé ìrònú dé. Ìgbà ìrònú dé. Yàrá sí àìnípẹ̀kun. Ọkọ̀ kẹ́yìn náà nìyí o. Inú ẹ̀ lẹ wà. Ṣùgbọ́n yàmàyàmà lẹ ṣe ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà. Àtọkùnrin àtobìnrin yín. Yàmàyàmà rédèrèdè játijàti lẹ ṣe. Ẹ sọ ìjọ tí Papa Ọ̀ṣọ́fà tó lùwà lò láti gbé sílẹ̀ fún àwa. Ẹ sọ di personal company. Ẹ ti ẹ̀rántí ẹ tó ti ẹ̀gbẹ́jọ sílẹ̀ mọ́. Ẹ̀yin sọ di personal company yín. Ẹ wá sọ di ìjà orogún. Ẹni tó wà níwájú gbọ́dọ̀ ṣubú. Kẹ́yìn bá lè gùnkè. It's impossible. As long as sí IJO'MIMO tó bá ṣì ń lò mí nínú ìjọ yìí, it's impossible. Ẹ̀mí Ọlọ́run Jehovah ń bẹ lára mi kọ́ ni mo pera mi o. Gbogbo wa náà la dẹ̀ mọ̀ pé iṣẹ́ tí mò ń ṣe yìí. Ẹni Ọlọ́run fẹ́ lọ́lọ́run yàn o. Ẹni Ọlọ́run fẹ́ lọ́lọ́run yàn o. Ẹni Ọlọ́run fẹ́ lọ́lọ́run yàn o. Ayé ò lè pa mí. Bẹ́ẹ̀ ni, tó bá pé mo wá ṣe níṣe tara ni, ẹ ti mú mi balẹ̀ tipẹ́tipẹ́. Ṣùgbọ́n nítorí pé èmi gan fúnra mi, mo ń sọ fún bàbá wípé ẹ ṣàánú mi, ọmọbìnrin ni mí. Mélòó legungun tó wà lára mi. Ṣùgbọ́n Olúwa sọ pé ẹni tó rán ni níṣẹ́ là bẹ̀rù, a kì í bẹ̀rù ẹni tá a máa jẹ fún. Gbogbo ẹ̀yin bàbá mi pátápátá, gbogbo yín ni mo kí tọ́látọ́lá ti tẹ̀yẹtẹ̀yẹ, gbogbo ara ni mo fi kí látorí ibi títí dé sàlẹ̀. Mo fi ṣe ọwọ́ Jésù, mo fi yìn yín, mo fi ògo Jésù nílé ayé mi, mo fi dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. A fẹ́ padà lọ sí update. Mo fẹ́ fún yín ní update ni. Ṣé mọ̀ pé a jáde ní few days ago nígbà tí Benjamin tó fẹ́ fi gbogbo àwọn ọmọ tó wà ní Paris tó fẹ́ fi gbogbo wọn rúbọ pátápátá nínú òtútù minus. Òtútù tó le ju freezer lọ tó wà níta kéèyàn kó sínú ẹ̀, kó káwọn ọmọ ọlọ́mọ sínú ẹ̀, àwọn ọmọ tiẹ̀ àti ìyàwó ẹ̀ ó dẹ̀ kó wọn sílé. Ìwọ gan fúnra rẹ̀ jákẹ́ẹ̀tì ló wọ̀ nínú oríporí ẹ̀ ò pé. Tó fẹ́ dá ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ légbodò, bóyá wọ́n sọ pé kóun náà mú nǹkan tó máa fi ṣe ritual ẹ̀ wá. Torí bẹ́ẹ̀ ṣe rí yẹn ẹgbẹ̀jì ni ó fúnra rẹ̀ ló fẹ́nu ara ẹ̀ sọ o. Tẹ́ bá rántí fídíò tó ṣe fún mi. Ó ní nǹkan tóun máa ṣe fún mi. Ó ní òun fúnra ara òun tí ẹ̀rù ara òun tó ń ba òun ibi tí ó lóògùn dé tó gùn ẹ̀ tó gbójú dé. Ó ní ẹ̀rù ara òun ń bà òun. Ẹ̀rù Ọlọ́run ló bà èmi o. Ẹ̀rù ọmọ ènìyàn kankan ò bà mí. I respect human being, but to hell with you and gbogbo jágajàgba tó ń kó kiri. Gbogbo ẹnu ni mo fi sọ. Ajá ìdẹ̀gbó kéyìn ẹ̀yọ̀ yẹn ṣe wọ̀. We are going back to Oshoffa, Great Oshoffa Parish, Chicago, Illinois, for an update on their heating system. Their interim shepherd, because it's an interim shepherd. Oh, lè jókòó síbẹ̀ yẹn. Ibẹ̀ yẹn ti dèwọ̀ fún ẹ, ibẹ̀ yẹn ti di ìṣó fún ẹ, ibẹ̀ yẹn ti di abẹ́rẹ́ fún ẹ tó máa gún ẹ nídìí. O lè jókòó síbẹ̀ torí pé kíni ọkàn mi mọ́kọ́ ló fi wà ńbẹ̀. Ṣé mọ̀dí tí wọ́n fi gbé tọ́ṣọ́
bàbá Ìdòwú Akíndoyin àti kí lorúkọ ẹ̀ tí ń jẹ́ Àjàó tí wọ́n fi gbógun ti bàbá Àjòví lórí iṣẹ́ tó ń ṣe as a task force head man. Wọ́n fún ìtókó irùngbọ̀n tó kó hánú yìí bíi tàfàsúlẹ̀ tó dàbí ìnàkí yìí, wọ́n fún ní ọdún 6. Kò sí shepherd náà ní gbogbo àgbáyé láti ọjọ́ tí mo ti rìn tí wọ́n fún ní 3 years àti roke. Kò sí ọdún 2 wọ́n á tún renew ẹ̀ sọdún 2 tó bá rí pé ó tún ṣì dá wọ́n á tún rí, ṣùgbọ́n wọ ọdún 6 ó wá sọ wípé ó máa deal pẹ̀lú Àjòví, and I've seen it. Nǹkan tó sọ ní kọ̀rọ̀ ni o, etí ọba lé etí ọba lóko, ọlọ́mọ plenty ló sọ bẹ́ẹ̀. Ẹlẹ́ máa deal pẹ̀lú ẹ̀, èmi máa wá deal bàbá pẹ̀lú yín. Ṣé orí Ọ̀ṣọ́fà parí tó fẹ́ lọ gbà yẹn? It's impossible. Èmi tí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹran ni mò ń fọwọ́ gbá, kì í ṣe gungun. So láti mask the evil going on in Oshoffa parish, ó ti lọ ra propane. Kí là ń pè ní propane? Cylinder, gas cylinder tó máa gbé sínú kíní ó máa ní round lórí báyìí. Wọ́n wá gbé gas cylinder yẹn sínú ẹ̀. Wọ́n wá ṣí cylinder yẹn, wọ́n máa leak ẹ̀ papọ̀ mọ́ kíní bí irin ló máa ń wà lókè. So wọ́n wá tó bá ti tan gáàsì yẹn, gáàsì ló máa rùn jáde o. Ìyẹn máa hit. Ó ra 2, maybe 2 or 3. Ẹ má yẹ kí n sọ iye tó rà. Ìkan wà ní àyè àwọn obìnrin, ìkan wà ní àyè àwọn akọrin. As mighty as that church is, it's a beautiful place. Beautiful place, but wrongly managed. Torí pé owó tí wọ́n fi ta the other one, gbogbo document ló wà lọ́wọ́ mi o. Gbogbo ẹ̀ ló wà lọ́wọ́ mi pátápátá látòkè délẹ̀. Màá bẹ́ẹ̀ fa. So ó mount yẹn síbẹ̀ fún wọn láti máa fi hit. Ṣùgbọ́n èmi sọ fún yín, ẹ̀yin ìyá àti bàbá, ẹ tó bá fẹ́ mú orí délé nínú yín, ẹ má force àwọn ọmọ yẹn láti jáde in this weather láti lọ sínú church tí kò sí heating system. Torí tí ìdí bá bàjẹ́ tó ní ìdí ló máa dà. Dó ẹ̀yin lẹ máa sáré kiri nígbà táwọn ọmọ yẹn bá fall sick. But àwọn ọmọ tó fall sick, they will be the ones to be going through the pains. Ẹ jẹ́ ká get yẹn right. So you mask that area. Ẹni tó advice yẹn pé kó lọ ra propane yẹn, I know the person. Torí nǹkan tóun náà lò ní parish ẹ̀ nìyẹn. Gbogbo yín tẹ́ mú àwọn tẹ́ bá ti gàbálé lórí, ẹ ti pò wọ́n nínú pọ̀. Sórí wọ ọmọdé ni ẹ ò láyà akẹ́bọjẹ ajé. Ọmọdé ni ẹ ò láyà akẹ́bọjẹ. Tẹ́ bá ti bò wọ́n lójú, gbogbo wọn ò ní mọ nǹkan tó kù nílé ayé wọn. Ó kúkú bẹ́tà kéèyàn tiẹ̀ máa gbàdúrà nulé. Torí ara tútù ló máa gbé wọnú chọ́ọ̀chì, ara tó gbẹ bí ìgbékeré lẹ máa jẹ́ kéèyàn gbé jáde. Nínú gbogbo nǹkan tá à ń sọ yìí náà ló tún ṣe ìwúyè. Èmi gẹ̀ẹ́tì gbogbo scope ẹni mo gẹ̀ẹ́tì pátápátá. Mo gẹ̀ẹ́tì scope ẹ bàjẹ́. Ṣé o mọ̀ pé fídíò ẹ wà tó jáde? I have the 2 videos.
ó yà ẹ́ lẹ́nu má jẹ́ kó yà ẹ́ gbogbo nǹkan tó bá ti borí media ó ti open sí the whole wide world now my darling. Nítorí owó yìí náà ẹ wò gbà tó ti lọ ta mi òróró fún wọn ó yà rọra fi wọ́n sílẹ̀ ó ní kán wá máa san kán wá máa ṣe ìwúyè wọ́n ṣe ìwúyè ní last Sunday fún àwọn bíi mélòó kan àwọn òpònú sọ̀wé nù inú wọn náà ń dùn ẹ̀yin olóyè tuntun mo kí yín ẹ kú oyè ẹ kú àkísà ní wíwọ̀ ẹ kú ìpọ́njú gbígbé wọnú ilé ayé yín ṣé Bàsíà yín tó ní kẹ́ máa gbé kiri ṣówó kúnnú ẹ̀ torí according to rank according to aṣọ tí wọ́n fẹ́ wọ̀ ló ní wọ́n gbọ́dọ̀ fi sanwó ẹ̀yin ṣùgọ́mù ẹ̀yin nànàmù èyí tí ìyá oyè ń jẹ èyí tí oyè tí Ọlọ́run ọba kò mọ̀ oyè tó jẹ́ pé aṣọ tẹ́ bá wọ̀ inú church nìkan náà ni náà ti fi dá yín mọ̀ tẹ́ bá bọ́ sí títì wọ́n ní ó ṣe fashion ni orí yín dàrú nísẹ̀lẹ̀ orí yín ó bàjẹ́ orí yín ṣe rí tí mo bá wà nínú simple sister gbogbo ara mi máa gbé ni ìmísí máa wà ń bẹ̀ tí bá wọ gbogbo ẹ̀ lera mo fẹ́ lọ ṣe fàájì ni mo fẹ́ lọ jó ni mi ò fẹ́ ṣiṣẹ́ kankan òun ló wá ń jọ gbogbo yín lójú ẹ̀yin òpònú sọ̀wénú àtọkùnrin àtobìnrin kẹ́ máa da agbádá kiri agbádá tọ́lọ́run ọba ò mọ̀ agbádá tí ò ní mí sínú agbádá tí Ọlọ́run ọba ò fọwọ́ sí ẹ kàn wéèsì owó dànù ó ní $600 wà nù yín ó ní $650 wà nù yín ó ní $500 wà nù yín nínú gbogbo ẹ̀yin ṣùgọ́mù ẹ máa gbọ́ o ẹ gbà mí òróró ní $650 mi tí mi ò mu ti pounds sí mi ò mu ti euros sí o torí ẹ̀yin dollars ni mo bá deal nísìn ẹ gbà mí òróró tọ́lọ́run ò mọ̀ tọ́lọ́run ò lọ́wọ́ sí àmì òróró tí ò ní ìmísí nínú ẹ gbà ní $650 ẹ bá mi ṣí yẹn bẹ́ẹ̀ ẹ rọrán gbogbo àwọn àkísà tẹ́ máa wọlé lórí ìyẹn kéré kò kéré ẹ fi about $800 ẹ fi rán yẹn tó lóríṣiríṣi ni kẹ́ tó rán ilé kẹ́ tó rán tọ̀hún ẹ ṣára màtírí ẹ dẹ̀ sanwó tailoring ẹ bá mi máa ṣí lọ o wọ́n ṣe wá fix ọjọ́ tẹ́ máa wá wúyè ó tún máa peg yín níye tẹ́ máa san àṣọ olùṣọ́ tó máa wọṣọ fún yín olùṣọ́ tó ń wọṣọ fún yín tó yẹ pé òun gan fúnra rẹ̀ kò sí ìmísí kankan lára ẹ̀ aṣọ tí wọ́n ń wọ̀ sí lọ́rùn iṣẹ́ wo ló ṣe sí fún yín torí mo rí tẹ́ dá gbogbo ẹ̀ sílẹ̀ bí ìgbà téèyàn bá wà ní bend down and select ẹ kó gbogbo ẹ̀ sílẹ̀ ìwọ gan tó wà yìí kó tó gbé sùtánẹ̀ sọ́rùn iṣẹ́ wo ló ń ṣe sí àdúrà wo ló ń gbà sí tó bá fọ aṣọ ẹ tán àdúrà wo ló ń gbà sí kó tó wọ̀ sọ́rùn sùtánà tó tètè rán látọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ọdún kan tó bá fẹ́ wọ̀ àdúrà wo ló ń gbà sí kó tó di pé ó máa gbé sọ́rùn gbogbo yín pátápátá ni mò ń kí o mo kí gbogbo ara ni mo fi ń kí ẹ̀yin tèmi ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá gbogbo yín pátápátá ni mò ń kí ṣe rí bí mo ṣe wà yìí brain mi tanná lẹ̀ ẹ má bínú mi ò fojú pẹ́ ní kankan nínú yín rẹ́ ìwọ gan tó ń gbé aṣọ síyàn lọ́rùn tó ń gbé ègún síyàn lọ́rùn ìwọ fúnra rẹ̀ ègún ayérayé ló wà lọ́rùn ẹ̀ torí orí yín ò pé nísẹ̀lẹ̀ wọ́n tà mí òróró ẹ̀yin náà gbọ́dọ̀ lọ ta o ẹ bọ́ sí yàrá yín tẹ́ bá fẹ́ tà kúnlẹ̀ síwájú ọkọ ẹ kó orí kọ́kọ́ ẹ gbọ́wọ́lé ẹ lórí àmì òróró kan tó jù yẹn lọ òsì tó bá lè já fún ẹ tó báyìí kó yí kata sórí bẹ́ẹ̀dì kó fún ẹ lámì òróró gbogbo ara ẹ máa wálẹ̀ báyìí ni iṣẹ́ olúwa bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀yin wèrè ẹ̀yin tẹ́ mọ̀ nǹkan tó kù kò sí mi àmì òróró tẹ́ ti gbà for the past 10 years kò sí mi sí kankan nínú ẹ̀ èmi olúwa tó yàn mọ́tádé ṣe èmi ni mo pa nírọ́ fún yín gbogbo ẹ̀yin bàbá alágbádá kí ni ǹjọ́ ti gba gbogbo àwọn aṣọ yín ìyípadà rere wo ló bọ́ sínú ilé ayé yín ẹ tẹ̀ ká kọ́ sọ yẹn náà ìyípadà rere wo ló bọ́ sínú ayé yín àgàgà ẹ̀yin tẹ́ ẹ̀ tí ẹ̀ màdúrà àgbà ẹ̀yin tó ti kó fún yín lọ ẹ̀yin tó ti kó fún yín lọ IJO'MIMO please check your WhatsApp mo rí nǹkan kan nínú Google gbé wọ́n bá mi store àwọn fídíò yẹn ni
mo ti wá cut wọn, mo ti gbé sí, mo ti cut nínú ẹ̀ síbẹ̀ yẹn. God bless you, ìyá mi. I love you. Alágbárí ló máa sanwó mugun. Àbí gúnmùgùn ló máa sanwó alágbárí náà dẹ̀ sọ ni. Ó wá ní pé kẹ́ máa lọ yá, ẹ máa lọ gbé, ó béèrè irú aṣọ. Ẹ wo olùṣọ́ ṣọ́ọ̀ṣì tí ó jẹ́ pé ọ̀dà ẹ̀ ni wọ́n ti gba àmì òróró. Kò mọ aṣọ tí ẹnìkan wọ̀, kò mọ aṣọ tí ẹnìkan rán, kò mọ oyè tí eléyìí gbà, kò mọ oyè tí eléyìí ò gbà. Òun ló dẹ̀ máa recommend. Ó ṣe ń béèrè, the video is there. Ó ṣe ń béèrè, ṣé ẹni kásọ̀kì lẹ́yìn rán, ṣé kásọ̀kì yín ní kéèpù, àbí irú èwo lẹ́gbà, irú itching. Mo sin yín dànù. Ẹ kàn waste owó dànù lásán. Owó tó yẹ kẹ́ kó pọ̀ kẹ́ fi lọ holidays pẹ̀lú family yín. Kẹ́ lọ gba hòtẹ́ẹ̀lì kẹ́ fi ní nice 1 week holidays. Kàn lè sọ pé ẹ̀yin náà ti dolóyè nínú church. Kò sóyè kankan ní Sẹ̀lẹ̀ the past 10 years, 15 years. Ó ń wọ̀ sí nípa yíyà. Gbogbo ẹ̀yin tẹ́ gbà mí òróró tí wọ́n gbọ́wọ́ lé yín lórí ègún rèé rẹpẹtẹ. Èmi Olúwatóyìn ni mo sọ bẹ́ẹ̀. Ìyà lẹ fi ń jẹra yín. Ìyà, bàbá ìyà àti òṣì lẹ ń kó sínú ilé ayé yín. Tó bá dẹ̀ sọ pé kán má ṣe, ara yín ò ní balẹ̀, ṣùgbọ́n ẹmu ègbé ò ní ṣaláì má ṣègbè. Ìtorí ẹ̀ lẹ ṣe rí tó yẹ pé ọ̀pọ̀ ló kàn lọ raṣọ tí wọ́n ń wọ̀. Wọ́n á kàn raṣọ, wọ́n á wọ̀ sí, wọ́n á yà sí mú, wọ́n á dẹ̀ wọ̀. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nínú Sẹ̀lẹ̀. Tí kò bá dá ìwúyè yẹn dúró títí di ìmẹ̀kọ́kọ̀lá, owó ò lè pé. Báwo ló ṣe máa rówó tó máa fi ra tíkẹ́ẹ̀tì lẹ́yìn ìgbà tó ti táàsì yín pé òun gbọ́dọ̀ lọ sí mẹ̀kọ, ó gbọ́dọ̀ lọ ṣiṣẹ́ Olúwa pẹ̀lú pásítọ̀. Iṣẹ́ wo ló fẹ́ lọ ṣe? Ó fẹ́ lọ gbé fìlà pásítọ̀ dání. Iṣẹ́ tó lọ fẹ́ lọ ìkọ̀kọ̀ tó how many hours òun ló máa gbé fìlà. Ìyà ń jẹ oúnjẹ kọ. Ó ti táàsì gbogbo yín sìn owó tó máa fi lọ sí mẹ̀kọ. Ẹ̀yin òpònú sọ̀wé náà, ìtọ́pọlọ yín ti lọ. Ọpọlọ yín ti lọ. Mi ò dẹ̀ lè bá yín wí. Pẹ̀lú bó tútù burúkú ṣe wà ń tà yìí, èló ló lẹ́fì gbogbo yín jàre o. Tí ò bá sọ tíkẹ́ẹ̀tì ẹ̀, tí ò bá sọ pé kẹ́ má ṣe ìwúyò yẹn di ìgbà yìí, kò lè àti gbowó àti ná tipẹ́tipẹ́ tí ẹ yé. Ọmọ tó jẹ́ pé ọmọ tó ń ṣaṣẹ́ ni, ó ń ṣaṣẹ́ ní gbogbo ìgbà ni. Ọmọ nọ́kẹ́nọ́kẹ́ ni, máa tú ẹ fọ́ọ̀kì di big time. Ìwọ àtàwọn group ẹ, tó bá lò ní kúrò níbẹ̀ yẹn lẹ́rọ̀, wà kúrò ń bẹ̀ lélẹ̀. Owó ọdún ò lè pè nígbà tí kò bá tì yín sí free pé kẹjẹ́ kí kó dìwò yìí kó ti súnmọ́ àsìkò tó máa lọ sí ìmẹ̀kọ tí ẹ̀sìkò mẹ̀kọ ti dẹ́sìn. Gbogbo àwọn tó kọ́lé sí mẹ̀kọ ń sìn àwọn ń ká kòkó ni. Òun náà ló ṣe ní kékẹ́ yìí náà kẹtún kó wá kẹ wá lọ ralẹ̀ sílẹ̀ ìmẹ̀kọ. Ọmọ ọlọ́mọ tó bá yá ralẹ̀ síbẹ̀ tán ayé àṣẹ lórúkọ àwọn ọmọ ẹ̀ àtorúkọ tiẹ̀ lówó bá wọgbó. Èló ló levy each and every one of you nínú owó iṣẹ́ òtútù yìí tó máa fi lọ gbé fìlà pásítọ̀ dání tó máa fún fèrè Jésù ti jẹ́ ṣé Jésù òjọba nínú ilé ayé èyí tẹ́ ń wò mí ìyẹjọ́ torí Ọlọ́run. Ṣé Jésù òjọba nínú ilé ayé yìí every second. Pásítọ̀ gan tó ń lọ síbẹ̀ tó ń wọ́ káàkiri nǹkan kan tó kàn ń wú wọn lórí Jésù ti jọba yìí náà nìkan dẹ̀ gba owó tí ò tó jẹ Chinese. Rubbish. Gbogbo yín pátápátá, it's your season. Olúwa sọ fún mi pé it is your season of exposing you. Àwọn ogun ọ̀run dẹ̀ dúró ní sẹpẹ́sẹpẹ́ tí wọ́n ń ṣiṣẹ́ ìránṣẹ́ wọn lọ ní kíkankíkan. Búburú kan kì yóò ṣubú lù mí. Afẹ́fẹ́ burúkú kan kì yóò fẹ́ sí mi. Ìjì kankan kò ní jà mí.
kò sí nǹkan tó máa le kókókókó tó kọjá ojú atákéré báyìí òun ló dẹ̀ ìṣọ̀kọ ojú. Mo digi eléra àgbélẹ̀ ilé ti gi eléra mo pọ̀fọ̀ mi ò tí ì pọ̀fọ̀ mo sì máa máyàjọ wa. Gbogbo yín pátápátá ní parish yẹn gbogbo yín lọ́pọlọ yín ló ti jàn dànù. Ọpọlọ yín ó yàmà. Ṣé wá rí prophetess kí lorúkọ prophetess yìí o ẹ jẹ́ kí n lọ wá wá ẹ jẹ́ kí n lọ wá wá níbi tí mo kọ síbi kan mi rò pé ni mo fi síbi báyìí. Prophetess yẹn ò ṣá gbọ́dọ̀ kú prophetess yẹn kò gbọ́dọ̀ kú torí ọwọ́ ẹ̀ ni mo bá ń bẹ̀ gbogbo ẹnu ni mo fi sọ ọwọ́ ẹ̀ ni mo bá ń bẹ̀. Ẹ jẹ́ kí n lọ mú orúkọ prophetess náà wá fún yín níbi tí mo kọ sí. Prophetess Christy Falade. Prophetess Christy Falade kò gbọ́dọ̀ kú. Nítorí kíni? Nítorí pé ó ṣe iṣẹ́ Olúwa láti dóòlà ẹ̀mí àwọn méjì tó kọ́kọ́ páì ní parish ẹ̀. Ó wá rí woman yẹn as a threat to your life. Ó rí as a threat to your life. Ó rí as a threat to your life. Kò gbọ́dọ̀ kú o. Tó bá kú, máa tú ẹ jù bẹ́ẹ̀ lọ. Ẹni tó tọ́jú, ó ṣádẹ̀ rí mú, tó fi ẹ̀mí jà, tó fi ẹ̀mí jagun. Jagun ni mò ń sọ yìí, woman yìí fi ẹ̀mí, woman yìí ló try, ló sásótì, ló ṣiṣẹ́ eléyìí, ló ṣiṣẹ́ tọ̀hún. Ọmọbìnrin yẹn ó ti wà bedridden nínú ilé báyìí. Kò gbọ́dọ̀ kú. Benjamin ọmọbìnrin yẹn ò gbọ́dọ̀ kú torí iṣẹ́ Olúwa ló ṣe. Tó bá kú, tó bá mú balẹ̀ lẹ́nìkẹta nínú parish yẹn, ilé á jó, ara á sán. Torí pé woman yẹn dúró ti late jagun. Christy Falade kò gbọ́dọ̀ páyì o torí ìwọ ti joyè ọ̀dájú. Tó bá fi lè lọ, tí woman yẹn bá fi lè lọ bẹ́ẹ̀, ó máa ń bragado wípé ọmọ tiẹ̀ náà tí ò bá sí nǹkan ni ọmọ tiẹ̀ náà tó ti lọ sílé ọkọ. Ọmọ ọdún mélòó ni ẹ́? Àwọn àǹtí mọ́mì wife àkọ́kọ́ tí tó jẹ́ pé wọ́n gbà ẹ́ sílé náà ni ṣe mọ̀ pé kíní yóò kúkú mọ̀ ṣáìdá kọ́lọ́run ṣàánú ni. ó ra gamọ́ fìyà, ibẹ̀ ló ti gba first born ẹ̀. Ibẹ̀ ló ti gba first born ẹ̀. And the girl is 16 kọ́ ni àbí 17 or 18 thereabouts. Ẹ má ìka máa sọ age. Ó ti lọ sílé ọkọ tí wọ́n náà tó ti dàgbà dé. Lẹ́yìn ìgbà náà, nígbà tó gbájú woman yẹn tó gba gbogbo àlàáfíà wẹ̀, ó dump ọmọ sí lọ́wọ́, ó fò, ó di Canada,
kò síbi tó gbà ẹ̀ ń bẹ Nàìjíríà ò gbà ẹ̀ gbogbo ibi tó kàn sá lọ káàkiri kò síbi tó gbà ẹ̀ ń bẹ ọmọ lásán ní èkejì ajá so nítorí pé ò bá mi fògùn bragado yẹn pé ẹ̀rù ara ẹ bà mí nítorí nǹkan tó máa ṣe fún mi ẹ jẹ́ kí n sọ fún yín o bí mo yẹ ṣe program yìí àwọn ọlọ́pàá ń wò àwọn CID ń wò lọ́ọ̀yà mi dẹ̀ ń wò nǹkan tí mo dẹ̀ ṣe mo dẹ̀ ní fact lọ́wọ́ so mo ń retí ọlọ́pàá tó máa harass mi mo ti lọ sí Nàìjíríà mo ti dé ṣé ó yọ sí mi ni mo tún wá bẹ́ẹ̀ l'Amẹ́ríkà ń bẹ́ẹ̀ mo tún ṣe live program mo tún wà lójú títì parish tí mo wà tí mo lọ ló ń bọ̀ ń bẹ̀ ìtorí ẹ̀ ṣòkòtò mẹ́ta ni mo wọ̀ lọ síbẹ̀ ó yọjú kò sí parish tó sọ pé wọ́n ti ń ṣe nǹkan tí mi ò débẹ̀ kò síbi tó yọjú síbẹ̀ ó lè yọjú gbà tó rí pé wọ́n gbọ́ pé mo ti kúrò ní Amẹ́ríkà pátápátá ló ṣe bẹ̀rẹ̀ sí ní jáde woman yóò ṣàgbọ́dọ̀ kú ṣá ní tèmi Benji bí Deborah ṣe máa ń pè ẹ́ nígbà ayé ẹ̀ Benji ló máa ń pè ẹ́ ìyẹn Deborah Gbọ́láṣeré late she was fond of calling you Benji tó bá ti ṣe nǹkan kan wá ní big sis ẹ fi Benji sílẹ̀ ọmọdé ní Benji ọmọdé tó rí mọ́tò ńlẹ̀ tí ò lọ kọrùn sí ọmọdé tó rí katapila ńlẹ̀ tí ò lọ bọ́ síwájú ẹ̀ kó rún òun mọ́lẹ̀ wípé kó máa bá yé àwọn èèyàn jẹ́ kiri Deborah got away with lot of things with me o tó bá ti pè mí big sis ẹ mẹ́nu kúrò ń bẹ́ẹ̀ yẹn ó kàn rí bẹ́ẹ̀ ni kì í ṣe kinní kan ókè máa bá sọ̀rọ̀ ẹ má wọrí ẹ ṣá má bínú ẹ má bínú. bàbá mọ̀dà ẹ̀fù ẹ̀ ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ gbogbo nǹkan tó ń ṣe níbẹ̀ yẹn. kí nìdí pàtó tó fi jẹ́ pé wòlíì ta ló mú wá lọ́jọ́ tó fẹ́ sọ ọmọ tiẹ̀ lórúkọ wòlíì ta ló ní kan bẹ́ẹ̀ mú wá láti ibì kan tó wá sọ ọmọ ẹ̀ lórúkọ kí nìdí gan-an kí ni lájorí ẹ̀ okay now ìdí ni pé ó ti mọṣẹ́ burúkú tó ṣe sí gbogbo àwọn wòlíì apart from wòlíì tí gbogbo àwọn member parish yẹn mélòó ló ti fọ́ orí gbogbo wọn ló ti fọ́ sínú Bàsíà mélòó ló ti fọ́ ọwọ́ wọn sínú Bàsíà tó ní àkànṣe iṣẹ́ ni fún gbogbo wọn ṣé ẹ rí èyí tẹ́ máa ń like láti máa lọ ṣe iṣẹ́ tó máa ní wọ́n gbé àkànṣe iṣẹ́ kan sílẹ̀ ẹ gbọ́dọ̀ ṣe tipátipá bí wọ́n ti ẹ̀ pè yín sí ẹ sọ pé yìí náà fẹ́ àkànṣe iṣẹ́ ló pé mélòó ló fọ́ orí fún wọn papọ̀ mélòó ló fọ́ orí fún wọn lọ́tọ̀ọ̀tọ̀ sínú basin ó fọ́ ọwọ́ wọn sínú basin ó fọ́ ẹsẹ̀ wọn sínú basin ó ti gba gbogbo àlàáfíà gbogbo wọn ọpọlọ gbogbo wọn wá sọ́dọ̀ ọpọlọ gbogbo wọn ti dànù wọn kàn tẹ̀lé sheepishly ṣùgbọ́n èmi Olúwatóyìn Olúwa ti fún mi lórí ọ̀fẹ́ láti tú wọn sílẹ̀ nínú ìgbèkùn tó fi wọ́n sí wọ́n ti ń jí dìde kúrò díẹ̀díẹ̀ nínú oorun àsùnpìyè tó fi wọ́n sí olọ́mọ tiẹ̀ ń lé òun fọ́ orí ọmọ ọlọ́mọ sínú basin ó raga bọ́ yọ tó bá fẹ́ ṣe iṣẹ́ burúkú yìí àwọn fámìlì tiẹ̀ wọn ní wá sí church ẹ ṣọ́ra ẹ̀yin èèyàn ẹ ṣọ́ra trust no shepherd trust no prophet trust no body in celestial fold gbogbo wọn ti gbà body
ó fọ́ orí wọn, ó fọ́ ọwọ́ wọn, ó fọ́ ẹsẹ̀ wọn, ó tún wá fún wọn ní ìmọ́lẹ̀ ọ̀pá àbẹ́là wọ́n tún máa lọ tàn sílé, ó tún fún wọn lóróró tó máa fi para. Ó ti báyé gbogbo wọn jẹ́. Bẹ́ẹ̀ lómi gan bó bá fẹ́ lọ dó bọ́kọ̀ ẹ̀ bá fẹ́ kó gbọ́ bẹ́ wá, ó kọ́kọ́ máa gba permission lọ́dọ̀ ẹ̀. Orí ẹ̀ ti bàjẹ́. Ìyẹn ló ṣe ń sọ wípé ẹ̀rù ara tiẹ̀ ń bà ẹ́ nǹkan tó máa fojú tèmi Olúwa tó yan Mọ́tádé ṣe fún Ṣayọ̀rí. Mẹ́tàlá bàbá lákò bàbá ẹ̀ kò tó bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo ẹnu ni mo fi sọ àti yálà yá ẹ̀ kò tó bẹ́ẹ̀. Bó ti wù kí ọmọdé ẹ kó súré jí lóru ní ìdájí kùtùkùtù àì bó jáde sí aláàgọ 4 inú oko báyìí ló ti máa bá kùkùté. Àwọn tó ṣe ògùn fún wọn sọ pé kó ṣọ́ra ẹnu ni, wọn ní kó rúbọ ẹnu ni, wọn ní kó ṣọ́ra páàkì yájú sóbìnrin ni. Ìwọ wèrè yìí, ìwọ ọ̀dẹ̀ yìí. Nítorí pé o mọ̀ wípé gbogbo wọn ló ti sọ di kòròfo. Ìyẹn àwọn tó tẹ́rí ìgbà, àwọn tó rí wọn rọ̀, àwọn tó jẹ́ pé wọn ò lè ṣe kọ́mọ̀sọ̀ kí wọ́n fẹ́ ṣiṣẹ́ wèrè. Ìtorí ẹ̀ kò sí wòlíì kan nínú church yẹn pẹ̀lú bí wọ́n ṣe pọ̀ tó àti nísìsí àtàrúgbó kò sí ìtò lè sọ pé kí wọ́n gbé ọmọ ẹ̀. Àwọn ọ̀yá àgbàlagbà wọ́n confront ẹ̀. Ó ti mọ̀ pé gbogbo wọn spirit wọn ti dán kò sí nǹkan kan tó fẹ́ rí nígbà tó yẹ kọ́ má bàa dé máa rí gbogbo iṣẹ́ burúkú tó ṣe sí wọn kọ́ má bàa rí ẹ ló ṣe tètè ṣe kíni ló ṣe tètè pa wọ́n lójú dé ló sọ gbogbo àlàáfíà ara wọn ló sọ di fíafíà ló sọ gbogbo ẹ̀ di kòròfo. Màá bá ẹ sọ̀rọ̀ etí agbóná fò. Ọlátọ̀ṣọ́ Matthew kú palẹ̀ mọ́ o torí mo retí èsì ọmọ yẹn mi ò tí gbọ́ kankan látàárọ̀. Ṣó mọ̀ pé àwọn tó kú níbẹ̀ yẹn pọ̀ ní last year tó fọwọ́ bò. Ó ṣe jẹ́ pé ọdọọdún ni wọ́n máa ń kú ní Kétu tá ní gbọ́ tó máa fọwọ́ bò mọ́lẹ̀. Gbé wòlíì wá láti takọ́ wá sọmọ tí ẹ lórúkọ. Nígbà tó ṣe kíní yẹn tán àwọn ọ̀yá àgbàlagbà tó ya àti ẹ bí lọ́mọ wọ́n kùn pé wáì tó fi lè kúrú wà bẹ́ẹ̀ láti lọ gbé wòlíì wá bá wọn láti ta. Ó bẹ̀rẹ̀ sí ní halẹ̀ mọ́ wọn ní tó ń sọ̀rọ̀ burúkú sí wọn tó ń bú wọn tó ń ṣe fatafata tó ń jupá tó ń jusẹ̀. You are the shepherd. Whatever you do is the final. Whatever decision you take is the final. You know better. You couldn't cut home. Kí ló mọ̀? Ọmọdé ẹ̀ ò mẹ̀là, ó lóun mẹ̀là kátakátá. Gbogbo ayé wọn pátápátá ló ti sorí ẹ̀ kodò. Ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mọ́ tí òjìji bá mira lọ gbogbo ẹja tó wà níbẹ̀ ló máa mira gbogbo wọn pátápátá ni iye wọn máa sọ. Láṣẹ Ìdùmarè, I challenge you. Gbogbo àwọn tó ti dorí wọn kodò ní parish yẹn, gbogbo àwọn tó ti gbà láfíà ara wọn, gbogbo nǹkan tó gbà lára wọn, ó ti dé dìdì, ó ti di májèlé sínú ilé ayé ẹ̀. Tẹnu gbogbo ara ni mo fi sọ. Àtàwọn tó ń gbéṣẹ́ fún ẹ, àwọn tó ń lọ bá. Gbogbo wọn pátápátá ni iye wọn máa yí torí pé tẹ́dìyẹ bá ṣe tó bá mì pìpì báyìí, iye ẹ máa sọ ni. Ẹ̀jẹ̀ tó jíjí bá fara kàn báyìí, àmìra bó bá tiẹ̀ ṣe máa kú, àwọn ilé wọ̀nyí wọ́n á jí padà. Láṣẹ Ìdùmarè. Ìwọ tí ẹ̀ tún wá ronú pé apart from pé ó ti báyé wọn jẹ́ kọjá half.
bringing an outside prophet to name your own child is a slap on those mamas, on all the prophetess. Obìnrin lọ́mọ ẹ, kì í ṣe ọkùnrin, obìnrin ni. Kò dẹ̀ sí nǹkan tó special ńbẹ̀. It's a big slap. You reduce all of them to nothing. Torí pé o ti mọṣẹ́ burúkú tó ṣe sí wọn lára. And that parish as well is nothing. Ìwọ ò ronú débẹ̀. It shows that you are a complete fool. A complete fool shepherd boy trying to wear men's shoes. Tó dẹ̀ mọ̀ pé téèyàn bá wọ bàtà tí ò bá ń ṣe tiẹ̀, tí ò bá kán léyìn. A ṣe kan tó kù. Gbogbo ẹ̀yin alàgbà ọkùnrin, ẹ̀yin atókù má kú, amọ̀nà ọ̀run má lọ, òpònú sọ̀wé nù. Gbogbo yín náà ló ti ráyè yín. Gbogbo yín lẹ ti forí. Gbogbo yín lẹ ti lọ súré gba special ọṣẹ tó ṣe wá, tó lóhùn gbàdúrà sí, special anointing tó forúkọ papa ṣe fún yín. Special anointment and òróró pẹpẹ. Tó búbọ̀, tó ti mix ẹ̀ mọ́, tó lọ gbà lọ́wọ́ àwọn tiẹ̀. Gbogbo yín pátápátá, abárẹ́dẹ tó sì lóróró orí burúkú kan nulẹ̀, bẹ́ẹ̀ ti kàn sínú cream yín ni, ẹ jẹ́ yá lọ dànù. Kí wọ́n bá díẹ̀ ẹ̀mí díẹ̀ tó kù lára yín kó bá lè máa ṣiṣẹ́. Kó lè reactivate. Gbogbo ẹ̀yin bàbá tẹ́ wà nínú church, gbogbo ẹ̀yin elders tẹ́ wà ńbẹ̀, ẹ ti di ọkùnrin kí lè má gbófò. You are all empty. Tó bá jẹ́ pé ọmọ ọjọ́ ló ní pé òun ò fẹ́ kẹ́ni kankan kó gbọ́ mẹ́sẹ́jì ọmọ òun tuntun tóun ṣẹ̀ bí, báwo ló ṣe máa feel? Mo ń béèrè lọ́wọ́ ẹni Benjamin, torí ó bẹ̀rẹ̀ sí ní bú àwọn ìyá yẹn pé bó ṣe rí dínkù làwọn yìí ti pọ̀ jù. Ó bú wọn, ore wọn bí ata, ó sọ̀rọ̀ sí wọn, ó bloody fún wọn dànù. Láwọn ìyá tó jẹ́ pé tó bá tú gaga irun funfun kan ní abẹ́ wọn, tó bá fi ṣépè fún ẹ ò lè bọ́ ńbẹ̀. Ṣùgbọ́n ó jọra ẹ lójú. Èyí tó yẹ kó fi bẹ̀ wọ́n, mi ò dẹ̀ ro bẹ́ẹ̀, mi ò dẹ̀ ṣe kinní kan, mi ò dẹ̀ ṣe kinní kan. Ó tiẹ̀ lè purọ́ pé ọ̀rẹ́ ìyàwó ẹni, ó ní pé tó bá ti bímọ, òun lòun máa sọmọ lórúkọ, òun lòun máa wá tiẹ̀ wárọ̀ kan pa. Kọ̀ràn yẹn, ṣe ló bloody fún gbogbo àwọn ìyá yẹn dànù. Ó gba omijé lójú wọn. You insulted their person. Ọjọ́ orí wọn, you insulted it. Ó dẹ̀ rò pé ó lè rí àṣeyọrí. Inú ẹ̀dá jìn gan-an. Ikú ń bá ọmọ rìn, ọmọ òfura. Ẹ̀yin tẹ́ wà ní Oshoffa parish ní Chicago, Illinois, mo kí yín pẹ́ kú tiyín. Elédùmarè á tú gbogbo yín sílẹ̀ lọ́kùnrin lóbìnrin. Ẹ̀yin lẹ wá mẹ̀sáyà o, ẹ̀dẹ̀ ti rí. Àbí nǹkan tẹ́ sọ kọ́ nìyẹn. Mẹ̀sáyà ní Ọlọ́run ló gbé dìde fún yín, ó máa gbé yín délẹ̀ ìlérí. Ilẹ̀ ìlérí náà lẹ ti dé yìí o, ló dilẹ̀ aṣálẹ̀ fún yín yìí o. Ẹ ṣá make sure pé owó ìrìn àjò tó máa fi lọ gbé fìlà pastor ní Mẹ́kọ, ẹ dá pé o.
ẹ dá pé torí òun náà dẹ̀ ń kọ́ parish tiẹ̀ ní Abẹ́òkúta ó gbọ́dọ̀ complete ẹ̀ náà. Ìbùkún ni fún ẹ jàre Benji. Ó kẹ́ páńpẹ́ parun sílẹ̀ fún wọn. Orí burúkú dẹ̀ wá ní gbogbo ẹ̀yin tẹ́ kó sínú ẹ̀. Ẹ ṣáàyò àwọn ọmọ ọlọ́mọ ẹ yọ wọn kúrò ńbẹ̀. Àwọn ọmọ yín tẹ́ ti gbé fún tó ti lọ fọ orí wọn. Ẹ lọ gẹrun orí wọn àtọkùnrin àtobìnrin ẹ lọ fá gbogbo orí wọn kodoro. Kírun míì kó tún hù ńbẹ̀. Torí ibi tó bá yín dé ó pa gbogbo ilé ayé yín run ni. Gbogbo ẹnu ni mo fi sọ, gbogbo ara ni mo fi sọ. Dáná fún mi. Dáná fún mi kí n fi yára kára mi fi gbé. Ó yá. Ṣùgbọ́n pé ó máa ń kígbe ogun ó burú ó ṣe kinní kan. Tí wọ́n bá mọ ibi tó ìwọ mọ nǹkan tó ń pè lóògùn. Ìwọ mọ nǹkan tó ń pè lóògùn. Awo ọ̀dájú tó lọ ṣe ìyẹn náà ń pè lóògùn. Ṣaláàké ṣalọ́bẹ̀ ṣá ní gbogbo ẹ̀ tó lọ ṣe ìyẹn náà ń pè lóògùn. Kò dìgbà tó bá ṣàyàn láàké tó bá ṣàyàn ládàá tó bá lọ rì ẹ́ sínú ìkùkù tó bá rì ẹ́ sínú igi tó ṣe kílé kan kó tó pé. Ó ti ẹ̀ wò mí gan ẹrú ó ti ẹ̀ bà ẹ́. Wọ́n sọ pé ẹ̀rù ara ẹ̀ ìwọ tó ń wo rẹ nínú mírọ̀ tẹ́rù ara ẹ̀ ń bà mí nínú nǹkan tó máa ṣe fẹ́mi ẹ̀ fún ṣayọ̀. Ó yá nìṣó ńlẹ̀. Ó gbórin kan tó máa ń kọ lọ́dọ̀ wa. A ní èyí àkàlérú ẹ èyí àkàlérú ẹ o ajá yòókù oró lọ́nà o èyí àkàlérú ẹ èyí àkàlérú ẹ o ajá yòókù oró lọ́nà o. Mo dé sí ẹ lọ́rùn gbogbo ẹyọ ọmọ Ọshoffa gbogbo yín pátápátá ni mo dé sí lọ́rùn. A very stupid boy. Àwọn tó gbéṣẹ́ fún ẹ wọ́n sọ fún ẹ pé kó wojú kó tó lò ní. Wọ́n ní kó mọ ẹ̀wọ̀n tó máa sọ̀rọ̀ sí. Àbí lábẹ́ òfurufú yìí náà kan náà ti máa ṣiṣẹ́ ọ̀hún fún ẹ. Pátápátá ẹ̀ wọ́n gbé ẹ lọ sí àárín méjì ayé àti ọ̀run. Wọ́n lọ sá fún ẹ lófurufú. Àwọn èèyàn kan ló ń gbé bẹ̀ idiots. Àwọn èèyàn kan wà ń bẹ̀ nínú òfurufú tí wọ́n lọ yẹn. Níbi tó máa sọ pé kétí pa kẹsẹ̀ pa kọ́ ní kankan máa gbọ́ nǹkan kan. Ó dé. Mo tún rán yín létí o. Owó tẹ́ máa lọ fi kọ́lé sí Mẹ́kọ. Mo rán yín létí yẹn náà ẹ má gbàgbé o láti kó fún tó bá lọ gbogbo yín ẹ dáwó. Ẹ̀yin alárùdálẹ̀ bíi típà ẹ dáwó fún kó tún kó yẹn náà lọ. Aya lọ fi ra ilẹ̀. Wọ́n máa gbé sí ọ̀fọ̀ lé lọ́wọ́. Aya forúkọ ẹ̀ àtorúkọ àwọn ọmọ ẹ̀ aya fi rà tó tẹ́ bá béèrè lọ́wọ́ ẹ̀ bá yá pa yín rẹ́ ni. Á dà sí rọ̀fù. Ọ̀pọ̀ nínú yín ló ti bínú kúrò ń bẹ̀ yẹn. Nǹkan tó fẹ́ náà nìyẹn. Owó tó ń wọlé lóṣù ò tó mú kò tó nǹkan mọ́ òun. Owó tó ń wọlé every month kò tó nǹkan kan. That is almost the roundup of it. But I have 2 points. Very important 2 points to raise. The parochial chairman and the entire committee of Great Oshoffa Parish under Benjamin Olawale Oshoffa. Ọ̀gbẹ́ni Mr. Gbogboloye Gbogbo Agbada, chairman in charge, chairman of the parish, Ṣẹ̀yẹ Olúyadí, olóyè tí kò lẹ́nu ọ̀rọ̀. Special tí ẹni ibi tẹ́ gọ̀ sí. Special superior evangelist
Sheye Oluyadi and the entire parochial committee members of Great Oshoffa Parish, you are all what we French will call ratatouille. You are just ratatouille. If you don't do the needful in that parish, you are ratatouille in my hands. I have treated before gbogbo yin ma gbé file yin jáde ní kankan. Torí ẹ̀yin ti sọ́dọ̀ Mr. Sheye Oluyadi, ẹ ti sọ́dọ̀. Gbogbo bí tó bá ní kẹ́ máa lọ báyìí, ibẹ̀ lẹ ń lọ. Gbogbo tó bá ní kẹ́ fowó ṣe, òun náà lẹ máa fowó ṣe. Gbogbo tó bá ní kẹ́ ṣe pátápátá, ilé ayé yìí ti polúkú mu ṣe. Ayé yìí ò ta sánsán. Gbogbo ẹ̀yin committee, wọ́n ti ṣe special iṣẹ́ fún yín. Okay. Be warned. There must be sanity in that parish. Mr. Chairman of Parochial Committee, wọ́n láwọn èèyàn tó bá wá sọ́dọ̀ yín, ẹ kì í tọ́jú wọn. Ẹ kì í tọ́jú wọn. Bọ́n ṣe wá náà ṣe máa lọ. Àwọn tó wà ń bẹ̀ gan bẹ́ẹ̀ ṣe máa lé wọn dànù lẹ́ ń wá under the influence of wèrè tó kórùngbọ̀n hanu bí Tàfà Súlè. Ẹ kì í tọ́jú wọn. Wọ́n jẹun ni o, wọ́n jẹun ni o, wọ́n padà dílé wọn láyọ̀ ni o, wọ́n kú sọ́nà ni o, kò sí tó kàn yín bẹ́ẹ̀. Gbogbo nǹkan tí wọ́n fi ń ṣe ọpẹ́ pátápátá, ọ̀gá yín lẹ fún ní gbogbo ẹ̀ kó máa kó lọ sílé. Gbogbo anything tó bá ti gbé wá sí church. Olè ni ẹ́, olè. Nǹkan tó máa jẹ tó máa yàgbẹ́ ìdànù. Àwọn ọmọ Léfì tó wà láyìíká ńkọ́, àwọn tó ń ṣiṣẹ́, àwọn akọrin ńkọ́, èwo ló ń fún wọn níbẹ̀? Nothing, ju pé kó ní kálukú máa lọ wá owó wá. Gbogbo àwọn ọmọ tó wà ní church, àwọn youth tó ń wà ní church tí wọ́n ṣiṣẹ́, gbogbo wọn ló ń gbàdá mẹ́wàá lọ́wọ́ wọn. Tó bá tún gbàdá mẹ́wàá tán wà tún bèrè owó káàdì. Wà tún ní kán tún top up káàdì ẹ fún ẹ. O lè ní kankan hùn ẹ̀jẹ̀ kan lọ rà wá. Ayé ẹ ó ti làbà. No church workers enjoy Christ in that parish. Ẹ̀yin parochial committee, ayé yín ò ta sánsán. Àkúkú ìjòyè ó sàn ju ẹnu mi ò kálù lọ. Ó yẹ kẹ́ lọ kúrò lórí oyè òṣì tí gbogbo committee tí gbogbo yín wà, ó yẹ kẹ́ lọ kúrò ńbẹ̀ ni. Torí nǹkan tí ọ̀gá yín Ọláwálé Benji tó bá ti sọ, òun lẹ máa tẹ̀lé. Gbogbo yín ti wá jimi. Ẹ ti jimi bí ìrẹsì ọ̀fadà tán gbàgbé omi sórí ẹ̀. All this nonsense must be stopped. Because it's gbogbo nǹkan tá à ń sọ yìí, orí ẹ̀yin parochial committee ló wà. Ẹ̀yin dọ̀dọ̀yọ̀. Ẹ̀yin dọ̀dọ̀yọ̀ àkúkú ìjòyè ó sàn ṣẹnu mi ò kálù. Ẹ̀yin dọ̀dọ̀yọ̀. This parish is not a landlord parish. Ẹ̀yin lẹ jìyà. Láti from one place to another. Ẹni kò ó tàbẹ̀yẹ dànù. Auditor ń bọ̀ o. Omi tẹ́ fi fọwọ́ tí Benjamin dà sínú òkè. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀ nǹkan tó fẹ́ fi ṣe. Omi tẹ́ fi fọ orí. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀. Omi tẹ́ fi fẹsẹ̀. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀. Ibẹ̀ yẹn ló ti parí iṣẹ́ yín sí. Anyway, àtọ́ bá ti ní kẹ́ wá fọ orí, kẹ́ fọ ọwọ́, kẹ́ fọ ẹsẹ̀. Fúnra ara yín ni kẹ́ gbómi yín. Kẹ́ lọ dà sínú kòtò, inú drainage nísàlẹ̀. And omi tó máa fi fọ̀, ṣé mọ̀ pé àkókò mọ̀ nǹkan tó tún máa tún ti bù sí yẹn náà láti ilẹ̀. Ọlọ́run ló máa ṣàánú nísẹ̀lẹ̀. Ṣú. Gbogbo yín lẹ́ti backward pátápátá, ọpọlọ yín ti pòpọ̀. Now, to bring tonight's program to an end, this go to Ebony Hoho.
the so-called MPIC in charge of auditing America Parish's finance. Your Eminency, Pastor Mobi, you know, worldwide. Reason why I'm there, you are not worldwide. Torí mo bọ̀ àṣìfà ilé tí náà fún yín in a serious way. Torí tí àwọn pé kẹ́yìn náà ti bẹ́wù ọjọ́ tipẹ́tipẹ́. So tó bá yẹ pé ti bẹ́wù ni àlàáfíà bá ti tó sísẹ̀lẹ̀. So lẹ́tà tẹ fún ẹ̀bùn pé kó lọ sí metro kó lọ fi audit account wọn bẹ̀. Ẹ gbọ́dọ̀ fún ẹ̀bùn ní the same letter tó máa lọ fi audit account wọn ní Great Oshoffa Parish. Ẹ̀yin lẹ ṣàfún ní go ahead. Ẹ sọ pé iṣẹ́ tẹ́ gbà fún nìyẹn. Òun ni kó máa mójútó finance yín, pastor. Nǹkan tẹ́ tó sọ pé ẹ sọ nìyẹn o. Nínú lẹ́tà kan, wọ́n dẹ̀ sọ pé ẹ̀yin sọ pé ẹ̀yin kọ́ lẹ́yìn bá wọn sọ. Àwọn tó pè wọ́n ẹ sọ pé wọ́n ẹ mọ̀ sí ṣùgbọ́n ẹ fún wọn ní go ahead. Ṣé mọ̀ pé ṣé di pé ẹ̀yin gan fún ara yín sà. Ẹ̀yin gan fún ara yín sà. Gbogbo ẹ ti gbogbo ẹ. Ẹ gbọ́dọ̀ fún ẹ̀bùn, ó gbọ́dọ̀ lọ audit account wọn bẹ̀ yẹn o. Tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ gòbé máa wá gidi gan ni o. Yáwá máa gas. Yáwá máa gas. Torí nǹkan tó bá ti dá fojú, ó gbọ́dọ̀ dá fẹ́nu. Nǹkan tó bá dẹ̀ ti dá fẹ́nu, ó gbọ́dọ̀ dá fojú ni o. What is good for goose is good for gander. Tẹ́ bá ti lọ kó lọ audit account wọn ní metro. Wọ́n gbọ́dọ̀ wá audit account ibi tí Benjamin náà wà. Iye tí wọ́n ta ibi tí wọ́n ti kúrò. Iye tí wọ́n ṣe ra ibi tí wọ́n rà yìí. Expenses gbogbo nǹkan bówó ṣe wọlé bówó ṣe jáde. Gbogbo ẹ̀ la gbọ́dọ̀ gbọ́ o. On s'est compris. On ṣá lè ra building láì jẹ́ pé owó wà ńlẹ̀. Èló ni wọ́n ta ibi tí wọ́n ti kúrò. Kí ni worth ibẹ̀ yẹn? Torí wèrè Benjamin ó gbé price mo ti bó ni mo sọ screenshot yìí sí o. Ó gbé price lé pé wọ́n fẹ́ tà nígbà yẹn. Lẹ́yìn ìgbà tó ti gba bàbá court lórí ẹ̀. Bàbá ńlá court. Heavy court ló gbà lórí ẹ̀. Ibi tó tẹ́ tà yẹn. Àwọn agent tó bá yín tà. Iye tó declare kọ́. Letter. Wọ́n fún ẹ ní court. Number 1. Ibi tẹ́ tún ṣe lọ rà. Àwọn agent tó lọ bá ẹ wá. Ó tún gba court lórí yẹn náà. Ìwọ àtàwọn tẹ́ jọ pín owó yẹn gbogbo ilẹ̀ máa ṣẹ̀wọ̀n. So, ẹ̀bùn oníhòhò. Ó yá o, iṣẹ́ ti dé ọmọ aláṣẹ jẹ o. Ó yá, gba ọ̀nà Chicago lọ. Wàá rẹ́ni tó máa fi ẹ́ ṣaṣọ ìbora, má worry. Wàá rẹ́ni tó máa fi ẹ́ ṣaṣọ ìbora, tó máa pass night pẹ̀lú ẹ̀. Ojúbọ ẹ̀ ò gbọ́dọ̀ gbẹ, ó gbọ́dọ̀ máa rin ní ṣìnkìn. So, tẹ́ fi gba bí tí kò sí adequate heating. Tẹ́ fi wo bẹ̀, tẹ́ rí pé kò sí heating system ńbẹ̀. Dájúdájú owó tẹ́ fi ra bẹ̀ yẹn was just a peanuts. Torí nǹkan tẹ́ ti máa sọ ní pé tó bá gbé owó yẹn kù ẹ rà owó tẹ́ máa gbà ńbẹ̀ ẹ máa lọ fi ṣe heating system síbẹ̀ kò dẹ̀ sí heater ńbẹ̀ till 2 minutes ago. So, I'm waiting. Back to back ni mo fún gbogbo yín. Back to back. Baba Mobi, you know, special program is coming for you. Celine, special program is coming for you in response to the stupid write-up. Tí Àjàlá kọ. Is coming up. Olatosho Matthew, special program is coming up.
Yeah. Special program is coming up for you very, very soon. And a wonderful spirit-filled program. Àníṣe a gbọ́dọ̀ tiná bọlé tá bá tiná bọlé kí gbogbo epo tó wà nínú àlìkámà kí gbogbo lè dúró dìgbà tí epo àtàlìkámà bá máa dàgbà mọ́. Epo àtàlìkámà epo ti ṣókì àlìkámà ẹ̀mí dókù lẹ́nu àlìkámà gan kò tó nǹkan kan mọ́. Gbogbo epo la gbọ́dọ̀ dáná sun. Tẹ́nìkan bá ti kú sí Jésù ẹ ti dé ni kò dìgbà tí Jésù bọ̀ wá làwọ́ sọmọ kó tó di pé o kú wọ́n á ti ṣí sọmọ fún ẹ wà á ti rí ibi tó ń lọ. Bẹ́ẹ̀ ni torí orin tẹ́ ń kọ ẹ̀yin ò mọ̀ pé òwe ni. Jésù bọ̀ wá làwọ́ sọmọ tó ti ogun àwọn áńgẹ́lì ó ń bọ̀ wá láti wá dé wá ládé àwa yàn fẹ́ tí ẹ̀yin mélòó ni Jésù máa dé ládé. Ṣé ìgbà tí ọ̀run ṣí tásìkò àti gbẹ́mí mì ẹ tó ti tó tọ̀run dẹ̀ ṣí tó yẹ gbogbo ẹ̀ ló dúró níwájú ẹ ṣé Jésù mú ẹ lọ sílé? Ẹ̀yin gbèrè tẹ́ wà nísẹ̀lẹ̀, ẹ̀yin bàbá òfò, ẹ̀yin bàbá òṣì, ẹ̀yin tó yẹ kẹ́ ẹ ti lọ mu poison dànù, ẹ̀yin tó yẹ kẹ́ káwọn ọmọ yín kan ti ṣá yín pa lóru mọ́jú tẹ́ ń dájọ́ láàmú, gbogbo yín pátápátá la máa kó gbogbo ẹjọ́. Ohun tó fa wòlíì 42 coming soon lórí sanitizing Celestial Church of Christ worldwide náà ni a máa sanitize a máa sanitize. Ṣé mọ̀ pé kinní kan ṣẹlẹ̀ nígbà kan tí kinní kan ṣẹlẹ̀ tí yá wá fẹ́ gas tẹ́nìkan ṣe kíni tó lọ poison rẹ̀. Nǹkan tó máa ṣẹlẹ̀ níṣẹ̀lẹ̀ nìyẹn. Nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn. Ẹ̀yin bàbá wọ̀nyí ẹ jẹ́ tètè ya jogun omi. Nǹkan tí bí wòlíì 42 ṣe wáyé. Bí wòlíì 42 bó ṣe wáyé gbogbo ẹ̀ la máa ṣe kíni la máa gbé jáde síta. Mo ń ṣe investigation gidigidi gan ni o. Nǹkan tí mo bá pàdé nínú ọ̀rọ̀ tó fa wòlíì 42 ó pọ̀ o, ó pọ̀ ó pọ̀ síbẹ̀. Ọ̀rọ̀ wòlíì 42 yẹn ó pọ̀ jabrata. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Elédùmarè ọba tó ṣọ́ èmi àti yín di ìṣẹ́jú yìí ìyìn ògo fún atóbi jùlọ Ọlọ́run ìyanu. Ètò ń bọ̀ ṣe rí gbogbo àwọn nǹkan tí mo line up yẹn ó ń bọ̀ gidigidi. Ó ń bọ̀ gidi gan ni o. Ó ń bọ̀. Gbogbo ẹ̀yin dádì mi pátápátá mo cite yín from this device. I cite everybody and I appreciate each and every one of you. Ẹ̀yin bàbá, ẹ̀yin màmá, ẹ ṣé bàbá mi Àìná, mo appreciate yín. Dádì mi Adánlé Kòkò, mo appreciate yín. Device eléyìí tí ó ti shut down mi mọ̀ pé mi plug ẹ̀ mọ́ náà. Gbogbo yín pátápátá ni mo appreciate yín pátápátá. HMLE, God bless you. Ọ̀pọ̀ èèyàn ni mi ò fẹ́ dárúkọ ẹ̀ because you might not want your name to be mentioned, but I really appreciate each and every one of you. Thank you all for joining me here on Olomo Plenty platform. We don't just talk and we don't just rant. We come out with concrete debates that has evidence. Written in black and white, sealed and stamped with signature, original, authentic. Kì í ṣe tán máa lọ mú lẹ́tà onílẹ́tà kan tán máa fàyọ tán máa ṣe gbogbo ẹ̀ bí orí tẹ́ ń ṣe fún bàbá mo bí iná. Àmọ́ pé àbò mo bí iná, he's physically challenged, but
àwọn gan fúnra ara wọn ejò ni wọn ò ṣe nu ẹnu fún because ẹnu lèèyàn fi máa ń kọ méje ẹnu báyìí lèèyàn fi máa ń kọ méje bàbá gan fúnra ara wọn ń commit atrocity. Yeah, I understand very well. But bàbá kí lorúkọ bàbá yìí ń jẹ́ Ọbádáre. Bàbá Ọbádáre. Gbogbo wa la mọ̀ náà. Bàbá Ọbádáre ó bọ́lọ́run ṣe bargain pé kọ́lọ́run jọ̀ọ́ ó fún òun ní orí ọ̀fẹ́ 24 hours kí àwọn fi ojú àwọn rí àwọn ẹbí wọn. Yeah. Olúwádé grant ẹ̀. Nínú gbogbo ọjọ́ tí bàbá Ọbádáre ló lò ní ayé just 24 hours ló fi ríran. But ẹ máa gbọ́ wìrìwìrì ọ̀rọ̀. Gbogbo wa, we are going to learn one or two things. Gbogbo program tí mo line up yìí, gbogbo ẹ̀ ló máa wáyé. Ikú ò ní mí pa, àrùn ò ní mí gbédè kókókó lárọ́ tá le. Bẹ́ẹ̀ ni. Torí ẹ̀dọ̀ kì í kú, ẹ̀dọ̀ kì í ṣá, ẹ̀dọ̀ kì í ṣàárẹ̀. Ẹni bá ní kí n kú aṣíwájú mi kú. Wàláì. Ẹ̀yin 3 musketeers, 3 monsters in Celestia. Mo ń gbé part 2 ọ̀rọ̀ yín bọ̀. Bàbá Àdòwú Akíndoyin. Moses kí lorúkọ ẹ̀ tí ń jẹ́ Àjàó. Àti Ọlátọ̀ṣọ́. Part 2 program yín ó ń bọ̀. Ní kòpẹ́ ikú ò ní mí gbèjì, àrùn ò ní mí gbédè. Kò tèmi ṣá ń sọ ni pé ṣá Tọ́ṣọ́ sórí ọmọkùnrin yẹn kò gbọ́dọ̀ kú o. A mọ̀ pé ẹ̀jẹ̀ tó wà lára ẹ ti rìn jìnnà. Tó bá wà láyé náà bí ẹni tí kò sí ni. Ṣùgbọ́n kò gbọ́dọ̀ kú. Torí tẹ́nìkan bá pàdé ẹnìkan ló máa ṣí ìgbà báyìí lobìnrin ń tùróró. Bẹ́ẹ̀ ni èmi ni mo sọ bẹ́ẹ̀. Ẹni mo pọ̀fọ̀ ẹni tí ò bá lè pọ̀ tí ò bá lè dúró síbi tó ti pọ̀fọ̀ kó kúrò ń bí o. Ẹni mo ń pò gèdè mo ń pe àyájọ́ ìyálà ìyá àyájọ́ inú Bíbélì ló wà. Bàbá ńlá kù bàbá ọ̀fọ̀ ẹ lọ ṣí Quran ẹ bá ń bẹ̀ tẹ bá mọ lílo ẹ̀. Tí ò bá síbi tẹ́yìn gọ̀ọ̀sì Ọlátọ̀ṣọ́ Matthew irin gbígbóná ni máa kìbọ̀ ẹ́ ń dì. Irin gbígbóná ni máa kìbọ̀ ẹ́ ń dì. Irin gbígbóná ọ̀rọ̀ ni máa kìbọ̀ ẹ́ ń dì. I thank you all for joining me. God bless you. Hallelujah.